the great thespians of Africa.
Vuga Land, the cloud-hidden tribe of the mountains, lives by a single unbroken law. For every child born, a soul must depart. No two families may give birth at the same time. Life is rotated. Balance is everything. The next family permitted to conceive is Arodo's family. Why must joy always walk beside grief? Kò yé mi o, because that's the law, Abenu. Ẹ̀yà tó bá máa pẹ́ kò gbọ́dọ̀ tàpá sí òfin ara ẹ̀. It's evil. Okay? It's evil. maybe the law is wrong. Why must people be dying one by one? Kí ló dé tí èèyàn mẹ́wàá, ogún, àbí jù bẹ́ẹ̀ lọ? Kí ló dé tí wọ́n lè máa bímọ papọ̀ lẹ́ẹ̀kan náà? Maybe the gods should suck blood. Ìyẹn lè kúkú tó wọ́n mu. Enough! Abeni, look, do not speak the words the spirit has not spoken. It's evil. It's evil. Stop that nonsense. O fẹ́ máa tàpá sí àwọn onílẹ̀ ni. Wo tí ẹ̀dọ́ náà, ẹ̀yin ọmọ òde wòyí, bó ni ọ̀rọ̀ yín ṣe jẹ́ bí eré iná? Kí ló dé? Mọ̀ kó bá mi o. Enough is enough. Please. Ó ti yé mi bá mi. Ó ti yé mi. Ó ti yé mi bá mi. Well understood. Má pariwo. Ó mọ̀ pé abomination ni. Etí kẹta ò gbọ́dọ̀ gbọ́. Ó dẹ̀ mọ̀ jìyà tó wà bẹ́ẹ̀ o. Nítorí ìjìyà ẹ̀ náà ni. Nítorí ẹ̀ ni mo ṣe wá bẹ́ẹ̀. We are going to terminate it. Terminate what? Oyún àkọ́kọ́ tí mo ní. My first child. Kí wá ṣe? Mo lè ṣe láíláí. Ìzídà kó bá mi wá nǹkan mi tí mo lè ṣe. Bọ́ kí iṣẹ́ ilé kò lè ṣẹlẹ̀. Nígbà tó ti make decision, why tó wá tó dà mí láàmú? O kò rò pé decision ni no. Ṣé mo lè make any decision lẹ́yìn tí ẹni? Kí ni mo mọ̀? Torí ló ṣe dàgbà jù mí lọ. Okay, ṣé o ti sọ fún ọkọ ẹ̀? Tí mo dẹ̀ mọ gbogbo òfin ìlú yìí sọ fọ́kọ mi. Ìwọ lè ní àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ fún ọ. Kí ló dé tí màá kọ́kọ́ sọ fọ́kọ? Ṣàánú mi ọ̀rẹ́ mi. Ìmọ̀ rèé o. Kò burú. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ṣé bó mọ̀ pé ọmọ yóò ṣùn ní? Bẹ́ẹ̀ ni. Àmọ́ nǹkan tá a máa ṣe. Má ṣe Ìjọba máa ṣe. Àṣà wa àti ìṣe wa. Ẹ káàbọ̀ màmá. Gbogbo ilé mi ńkọ́? Dáadáa la wà mà. Ẹ ṣé gan mà. Bàbá mi. Màmá ẹ káàsán. Ẹ káàbọ̀ ó jàre. Bàbá ń ká ọmọ mi. Wọ́n á gbọ́ o. Ẹ ṣé gan mà ó jà. Ó ṣé. Ó ṣé. There's more if you want. No problem. No problem. Thank you. Plenty, Eddie. Oyinko. Mo sọ pé o fẹ́ bá mi sọ̀rọ̀ kan. Mi ti gbàgbé. Ti gbàgbé. Ó máa ń rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Maybe you will remember it. Thank you. Shock.
Ó ṣé ọ̀rẹ́ mi. So ilẹ̀kẹ̀ yìí òun sọ fún mi pé tí bá lò oyún mi ò ní yọ síta. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi, sórí lẹ̀kẹ̀ tó rí lọ́wọ́ yìí àsùnwọ̀n ni wọ́n pè lẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀. Sórí tó bá wò látòrí báyìí tó wà nídìí ẹ̀ ó lè máa rí àpẹẹrẹ pé olóyún o ṣùgbọ́n nǹkan ò ní yọ. Bẹ́ẹ̀ ni nǹkan ò ní yọ rárá. Sórí tó bá ti wò látòrí tó bá ti tó kú táìmù tí ọmọ mú ẹ tó mọ̀ pé yes ọmọ tí ń bọ̀ wá jà má bọ̀ látòrí mọ́ má bọ̀ látòrí mọ́ má bọ̀ látòrí mọ́ ó máa jà ní ó máa wá wáyé. Ọ̀rẹ́ mi ṣé ẹ̀yà yé mi ó yé mi ju bó ṣe sá lọ. Mo ṣe yẹ kó wà ní. Jẹ́ kí lọ fi ra kù mí kí n má lọ sí ibi kọ́kọ́ mi tó dé. Ṣé ọ̀rẹ́ àlọ́kùn má máa dúpẹ́ mọ́. Àfi bí ẹni pé mo ti mọ̀ wípé ìdílé mi ti ṣe ohun èèwọ̀ fún ìlú mi. This abomination will not stand here. Remember, I didn't do it alone. It doesn't matter. Oyin Kọ́sọ́lá, ó mọ òfin ìlú wa yìí. Ó mọ̀ o. But this is our first child. Igi àkọ́ṣe wa. I know. Àmọ́ ọmọ yìí náà fẹ́ wá sáyé ní àkókò tí kò tọ́. Torí kìí ṣe èmi ní ọmọ bíbí kan, kìí ṣe ìdílé mi ló kan ní ìlú wa yìí. Wo, this abomination will not stand and this pregnancy must be terminated and that is the final. Final? Bẹ́ẹ̀ni. Ṣóbìnrin ló wá dáràn báyìí. Anyway, it must be terminated. No, I'm not going to tell him. This is my first child. I'm going to protect this pregnancy. I'm going to protect my child. No matter what. No. I will not tell him. No, you know the law. Hello. Something is bothering me. Abeni, what is bothering you? Kí ló lè òun ọ̀rọ̀ òfin ìlú wa yìí? Òfin ìlú wa. Something that is far older than my great-grandfather. What did you expect me to say? Yes, you're right. But that must have been long finished. You're right, Abeni. But the question is, who is going to stop it? Bóyá ká sọ wípé èmi, ìwọ àti gbogbo wa pátápátá. Tribe of Vuga Land, call and shembi. Àṣà wa àti ìṣe wa ni. Are, call and shembi. Ìṣàṣe o. Wọ́n mi èṣù yìí rè. Mo kìlọ̀ fún ẹ pé kò yẹ ń pè mí léṣe mi ò ṣèṣù o. Èṣù ni ẹ jọ. Sórí ẹ̀ burú ni. Dúró kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ ń jà? Ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ kí ló dé tẹ̀ ń jà? Mo kìlọ̀ fún pé kò yẹ ń pè mí léṣe mi ò ṣèṣù o. Èṣù lọmọ yìí. O sọ pé léṣù lóòótọ́. Yàrá èṣù ni. O tún sọ lójú mi pé èṣù ni. Kí ni ìdí tó ṣe pé léṣù? Mo gbọ́n nítorí ọjọ́ tó bí lọ́pàá bàbá mi. Ṣòro ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti wà látàyè bàbá wa ó dẹ̀ ti wà látàyè ìgbà táwa náà tún dáyé. Ṣé ìyẹn náà wá túmọ̀ sí pé èṣù làwa náà? So fún ìdí èyí kí ló dé tó wá ń pe òun lóṣù?
ìgbà tán bí àwa yìí náà ṣàyé àwọn èèyàn kan lọ so kí wàá nídìí tó ń fi yàtọ̀ tó ń fi jésù. bó kí ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yà wá. òfin tó ti wà nínú ilẹ̀ yìí tá a ti gbọ́njú bá ni ṣùgbọ́n ó dá mi lójú wípé òfin yẹn máa tó lópin ṣó ti yẹ bẹ́ẹ̀ ni òfin ṣó ti yẹ nítorí ìdí èyí má pè léṣù mọ́ o ó yá bẹ́ẹ̀ kó má bínú. ìwọ náà má bínú. níbo ni wọ́n ń lọ ọ̀nà báyìí ni wọ́n ń lọ ìwọ ń kọ́ ó yá bàbá ó yá ìwọ máa lọ. àròbá tẹ̀sí rí yẹn bàbá ìtàn. ga o. Dafe ó mọ̀ pé ìsinmi lópin iṣẹ́. Bẹ́ẹ̀ni. That is why I told you to relax before going on. Okay. Jẹ́ kí n bẹ́ẹ̀ pè yá yìí kó bu omi wá fún ọ kó fi rẹ̀ gbẹ. Thank you. All right. Oyin Kọ́sọ́lá aya mi. ó bá lè mi iṣẹ́ ti dé. Mo ti dé o. Bá ń bomi wá torí mo lálejò ń ta. Ó ní ká ṣe ìrìn wa lọ́la. Èmi wò pé ká kó yanjú gbogbo ọ̀rọ̀ ẹ̀gẹ́ tá a ti sọ yẹn lọ́la. That is okay by me. Ó bí mi. Aya mi ẹ máa ń gbé fún. Dáadáa ní jàre. O ṣeun. Wo la ṣe díẹ̀. A gbìyànjú. Bẹ́ẹ̀ ni. O ṣeun. It is okay by me. Like I said. Ṣé wọ́n náà mọ̀ mi? Yes, Oyin. Don't you look at her very well? How is that possible? Dafi, èmi àti ẹ mọ̀ yìí pé ìdílé yín, ìdílé aródú, òun lọmọ bíbí kan lákòókò tá a wà yìí. Bẹ́ẹ̀ni, you are right. Even my brother, ọ̀rẹ́ méjì, ìyàwó ẹ̀ wà nínú lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá gbàgbé pé ní ìgbà tí ọmọ bíbí kan ìdílé wa, èmi ni mo bímọ gbẹ̀yìn. Mo dẹ̀ ti mọ bí oyún ṣe máa ń ṣe àwọn obìnrin. Dafi, stop it. Stop it, Dafi. This is an abomination. Ìyàwó mi, Oyin, kò lóyún. Kò lóyún. Anyway, kò yẹ kéèyàn máa dá sí ọ̀rọ̀ tọkọ táyà, àbí? I know she's not pregnant. And I'm very sure of that. Maybe she's just dehydrated. Kó o dẹ̀ máa wo oyún tó ń wò yẹn o. Gbogbo ìgbà ni mo máa ń sọ fún pé ó máa mú mi déédéé. Ó létí ikún kì í gbọ́rọ̀. Ṣé tí èmi àti ò bá sí nílé lónìí bó ṣe dákun kí ni mi bá máa sọ báyìí? Èmi mọ̀ pé kò lóyún. Ẹ jẹ́ ká máa lọ. Okay. Kó má dàbí o tún fẹ́ sìn mí délé. Ìwọ máa padà. Good night. No problem, Dafi. We will see tomorrow. Bye. Dafi. Our day man ko. Oyin ṣe máa lóyún. My wife is not pregnant. Lie. Oyún kẹ̀. Mo kàn fẹ́ mọ̀ náà ni. That is why I asked you. Mo kàn fẹ́ níbà ni torí gbogbo ẹnu mi korò. Ṣé ìwọ náà ti rí nsìn? Tí mo bá ń sọ fún ẹ pé Oyin Kọ́sọ́lá máa mu omi déédéé kò sì máa mu omi nígbàkúgbà. Ó dàbí ẹni pé ò mọ ìwúlò tó wà nínú kí èèyàn mu omi dáadáa. Orí nsìn, ó wà dehydrated ni. That was why you fainted yesterday. How are you feeling? Better. Kódà. Nǹkan tí màá ṣe ni pé tí n bá wá lọ sóko lọ́la, màá bọ́ ẹ já àwọn ewé bọ̀ tí ó fi ṣe àgbo tára ló fi dá yagiyagi. Ó ṣe ọkọ mi. Ṣé mo dúpẹ́. Pẹ̀lẹ́. Bó ni ìyá àbíyè? Adúpẹ́. Ọmọké. Ìyá fọ̀hún. Agbóhùn ìyá. Agbóhùn ọmọ. Elédùà ṣé o. Adúpẹ́ o.
wàá sọ fún yín tọ́jú ìyá àtọmọ lọ́ọ̀dì. adúpẹ́ elédùà a tún ti lẹ́ẹ̀kan sí i. ọmọ tuntun ti tún dé. èyí ni ìbànújẹ́ tí ń dàpọ̀ máa yọ̀. That means an elder must die. ṣùgbọ́n ayọ̀ tó mẹ́kún dání ni ṣùgbọ́n ayọ̀ tó mẹ́kún dání òun ni. ọmọ àjànà kí ló ti jẹ́ ọmọ àjànà kí ló ti jẹ́ olúwa mi o pẹ́pẹ́pẹ́pẹ́ ìrólóró pẹ́pẹ́pẹ́pẹ́ ìrólóró pẹ́pẹ́pẹ́pẹ́ ìrólóró pẹ́pẹ́pẹ́pẹ́ ìrólóró pẹ́pẹ́pẹ́pẹ́ ìrólóró ọmọ àjànà kí ló ti jẹ́ ọmọ àjànà kí ló ti jẹ́ olúwa mi o pẹ́pẹ́pẹ́pẹ́ ìrólóró. Lálẹ́ ìyá ríra rẹ̀ o, bọ́jà lálẹ́ ìyá ríra rẹ̀. Bọ́jà lálẹ́ ìyá ríra rẹ̀ o, bọ́jà lálẹ́ ìyá ríra rẹ̀. Kọ̀nàkọ̀nà kò gbọ́dọ̀ já o, kọ̀nàkọ̀nà kò gbọ́dọ̀ já o. Olúwa mi o, bọ́jà lálẹ́ ìyá ríra rẹ̀ o. Bọ́jà lálẹ́ ìyá ríra rẹ̀ o, bọ́jà lálẹ́ ìyá ríra rẹ̀ o. Bọ́jà lálẹ́ ìyá ríra rẹ̀ o, bọ́jà lálẹ́ ìyá ríra rẹ̀ o. Inolaji, my husband, must we wait for our own turn before we have our own child in this house? Bẹ́ẹ̀ni o, ní sùúrù fún mi ni o. Mi ò lè ní sùúrù mọ́. Have a patient for me. Ní sùúrù. Patient? Patient ọwọ́ yẹn bẹ̀. We have been married in this house. Tati ṣẹ̀yàwó nínú ilé ìsìn ó ti tó 12 years, ọdún 12. Mi ò gbóhùn ọmọ kankan. Mo ti ń darúgbó lọ lórí ká máa tò yìí náà ló ń sọ fún mi ká máa tò ìjọ ọlọ́fẹ́ tó mọ́ ní ilé tó mọ́ o mo ti ń darúgbó ṣó ti gbọ́ ìgbà wo ni màmá mi ó fẹ́ ní ọmọ mi tó fẹ́ gbé grandchild ọmọ ṣé o fẹ́ kí ìyá mi ó jèrè ọmọ mi. Karu, má sunkún, don't cry. God will provide our home for us. And then tell me say make I no marry Yoruba man, na me no hear o. Karu, don't cry, come on. This is what I do. Lórí àwọn tó ń lọ sọ́run kì í ṣe àwọn àwa ẹlẹ́ran ara báyìí ló lè sọ̀rọ̀ àyàfi àwọn alálẹ̀ o. Bẹ́ẹ̀ni òkìdí òdodo ni. Bí sábà pẹ́ ni ẹnì kì í pẹ́sẹ́ fádáró ṣiṣẹ́ rẹ bí iṣẹ́. Tó
alálẹ̀ kò fi hàn wá. àṣẹ ọwọ́ sọ́nà. tó alálẹ̀ mo pè ó omi nílẹ̀ mo pè adémísọ́nà mo pè báyìí àyèmọ́lẹ̀ mo pè ọ́ o álímì nílẹ̀ mo pè ọ́ gbogbo tó bá ti rú ilé jẹ́ máa ń bẹ alálẹ̀ léèrè ni ẹ dà hàn mí. ọwọ́ kan mà tó máa gbé ẹsẹ̀ tó rí girigiri lọ́nà bójú bá ṣe méjì wọn ríran. alágàdá lọ́bà orúkọ àǹpáyé ni àwọn ọmọ tó ṣe orúkọ tó ń pelẹ̀ bàbá rẹ̀ fọ́fáyé ara yẹ́yẹ́ gágá bàbá fèdè dìdílẹ̀ ara rẹ̀ á pẹ̀sùpẹ̀sù bí a bá ṣe pẹ̀sù ògùn ara ògùn alẹ́ mọ́mọ́ ilé rẹ̀ ló bí àtẹ̀pẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ní lóòótọ́ lọ́wọ́ ojú ọ̀run ó dúdú biribiri. bíi ti báwo. wo má fún wa ní gbódìdí ṣán ṣé pé ọ̀nà dórí ọ̀pẹ ó pin. alẹ́ lè rí ẹnìkan kan tí ò lọ sọ́run. ká pọ́n pin. Abẹ́ní Abẹ́ní. ẹ̀yin ìlú ní ìgbà tí ifá kò ti mú ẹnìkankan fún ètùtù yìí á jẹ́ pé kò sí ẹnìkankan tó máa kú mọ́ nínú ìlú yìí àbí kí ni mo wí. wo àṣà kì í máa ṣe nǹkan àmúṣeré tradition is not a game. pàápàá jùlọ èèyàn tó bá pé òwú ò tó ẹrù ìbá ohun tí ó fi tọ́nà fúnra ara rẹ̀ ló mú dání. My elders, please forgive me. She is just a little child. Kò mọ̀ nǹkan kan. Ẹ dákun ẹ bá ń foríjì. Ọmọdé ní í ṣe. ó dáa tí mi ò bá mọ̀ kankan ẹ̀yin àgbà kí ni Ifá sọ. ẹ̀yin ọlọ́lẹ̀ o ẹ̀yin ọlọ́lẹ̀ o òfẹ́fẹ́ báyìí mà láwo ilé ayé ìmùlẹ̀ láwo òde ọ̀run bẹ́ẹ̀yàn bá dáwọ́ kò gbọ́dọ̀ dá ìmùlẹ̀ torí pé ọ̀rọ̀ ìmùlẹ̀ ṣòro ẹ wò mí kò má ṣẹlẹ̀ rí. kí ni alálẹ̀ wí gan tó pé kò sí ti ń bọ̀ lókè tí ilé ò bá. dáadáa kí àgbààgbà méjì kí wọ́n forí ṣánlẹ̀ kí wọ́n sì rọrùn alákejì. èyí ò túmọ̀ sí wípé nínú ìlú wa yìí àṣà ó parẹ́. èèwọ̀. This is a taboo. Taboo gidi leleyi o. Taboo. Taboo gidi ni. A taboo indeed. àṣà wa ti ṣe wá ní. Adé kọ́ra ń ṣe mí. Ìṣàṣe o. Ìṣàṣe mọ̀ lápá o. Bẹ́ẹ̀ bèrè lọ́wọ́ àgbà. Ohun tójú àgbà rí tójú ẹ̀ fi jì. Èmàdé gbogbo láti mọ̀ pé ṣàlù wa ni mọ́mọ́ tuntun kan bá wáyé àgbàlagbà kan sì dání àkọlé bò èmọ́ kí lélẹ́yìí náà ọmọ tuntun kan wáyé olówó gbòòrì àgbàlagbà méjì nínú kòtò. bí bá wá ní kí n bẹ̀rẹ̀ kan má sì pé kí ló ṣẹlẹ̀.
ó láti jẹ́ kó ti dàrú máwò ṣàyẹn lójú. Olódùmarè ọ̀wá dákúndábọ̀ kọ́ fi èdénu kọ́ wá yọ wá nínú àjàgà tọ́kọ́ kalẹ̀ sílùú wa tí gbogbo ìlú ń dàrú dùrù. Àbọ̀mọ kékeré tó ń bínú pẹ̀gún wá látọ̀ọ̀run ni. Kò sí ọmọ tàbí tó gbégùn wá sáyé. Ṣé kìí ṣe wípé ìkan nínú àwọn ọmọ ìlú ó ti lọ ṣe nǹkan èèwọ̀? Torí yẹn èèyàn méjì máa wá kú nínú ìlú wa lálẹ́ yìí. No. No. Tribe of Vuga, call and shimmy. Ashawati, Shewani, call and shimmy. Kí ló ń bẹnu gbọ́ tó ń dún màúrú mọ́rú àwa yìí? Èmi kú ọ̀rọ̀ àwọn ọdẹ kéékèèké. Ọdẹ gbẹ̀mí ni ọdẹ tó ń pinrin. Kódà bó oníwọ̀ ṣẹran kò ṣènìyàn. Mélòó rú yín tó ti balẹ̀. A man whose house is on fire does not go to bed. Wọ́n ń dẹ́rù bàrọ̀ àwọn ìlókò mọ́. Bá jẹ́ ìwọ̀ ṣẹran kò ṣènìyàn náà ni tó bá yọjú sí mi. Ó lè jẹ́jẹ́ yọ kan lọ. A máa dẹ́rù bàrọ̀ àwa yìí. Ọdẹ́gbèmí! Ọdẹ́gbèmí! Tó ló
wá lọ báyìí jẹ́ kí n jókòó dídí. Ó jàre àbí. Ó dẹ́gbẹ́ mi. Àbẹ̀ní. Ṣùgbọ́n ọdẹ náà ló wá lọ látàárọ̀ tó pẹ́ kó tó dé báyìí. I even plan to stay longer than this. Àmọ́ mo kàn láwọn ìpèníjà kékeré kan ní gbòòní. Ìdí nìyẹn tí mo fi tètè dé. What happened? Kí ló ṣe? Ojú ẹ̀ kan rẹ lọ́wọ́. Arodu's childbirth broke the law. Arodu's child broke the law. Then the law is the problem. Maybe the law is the problem. Father, tell us the truth. Ẹ má fi ẹ̀kọ́ tọ́nà fún wa. Kó tó di pé òfin dé, ìdàrúdàpọ̀ wọ̀lú, àjàkálẹ̀ àrùn lóǹkà, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ lógun ńlá bá ṣẹyọ, and the spirit demanded balance. Are we made for the law? Abi? Must the law stand forever? Ṣé wọ́n lè yí padà ni? Èèwọ̀. Àyàfi tí irú èèyàn bẹ́ẹ̀ tí ó bá tàpá sí òfin alálẹ̀. Ọmọ mi, ìtàn ńlá ló béèrè yìí. Ẹni tó bá dẹ̀ béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀wọ̀. Nǹkan tó sọ ẹ̀mí olúmọkùn, ọmọ mọ́rí ẹ bá dẹni ẹ bọ̀rà. Ìtàn má lè gbàgbé ni. Lóòótọ́ ni, àwa méje la ṣe ìpàdé náà lọ́jọ́ náà lọ́hùn-ún nítorí ká lè gbàlú wálẹ̀ lọ́wọ́ sàmùjẹmùjẹ tó jẹ́ pé bí wọ́n bá ń ṣèkómọ ní agboolé kan ó di dandan kí ariwo ẹkún wọn sọ lágboolé kejì. Àwa wò pé ìlú tí a bá gbára wálẹ̀ lọ́wọ́ òsàmùjẹmùjẹ yìí yóò bà nǹkan jẹ́. Àwa méje la kó ṣèpàdé. Bẹ́ẹ̀ ni àṣehun tó wà lẹ́yìn ọ̀fà ó ju èjì lọ. Àwa méje là ń ṣèpàdé lóòótọ́, àmọ́ àmùpọ̀ àwọn méjì wà nínú wa tó jẹ́ pé àgbẹ̀yìn gbogbo jẹ́ ni wọ́n. Tá a bá ti sọ̀rọ̀ wọ́n á sì gbọ́rọ̀ lọ sílùú, wọ́n á lọ táṣìírí. Àwa sì rò pé à ń ṣèpàdé, àròpé à ń fẹ́ jàgbàgbára. Ọjọ́ náà rèé bí àná, ọjọ́ burúkú èṣù gbómi ń ta fókò òkú gbà. Ọjọ́ burúkú èṣù gbómi, ọjọ́ má lè gbàgbé. Irú ìbọn kan la gbọ́, méjì ló fara kàṣà tó ṣubú. Irú ìbọn ẹyọ kan, èèyàn méjì ló kú. Báwo ló ṣe jẹ́? Ọmọ pé ń bá dalẹ̀ á bálẹ̀ lóní, ilẹ̀ ló mú wọn. Báwo lẹ ṣe mọ̀ pé ọ̀dàlẹ̀ làwọn méjèèjì yẹn? Nígbà tọ́wọ́ pálábá wa ṣẹ́gi, wọ́n dà wá sínú túbú, ibẹ̀ làṣírí ti tú lé wa lọ́wọ́, tá a ti mọ̀ pé àgbẹ̀yìn gbogbo jẹ́ wà nínú wa àwọn méjì. Ìgbà tán kó yín sínú túbú làṣírí ṣẹ̀ṣẹ̀ tú sí yín lọ́wọ́. Now I understand. Nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé àwọn ètò tẹ́ sọ̀kalẹ̀ fún mi ó fẹ́ jọmọ́ ìgbésẹ̀ táwọn náà gbé lọ́wọ́. Nígbà tá a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí lọ́wọ́ ta wá lọ́lọ́gbó pé àwọn kan ti gbérù ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí rí, wípé ká wá wọn lọ ó ṣeé ṣe kó sọ àwọn nǹkan tí a mọ̀ fún wa tó lè ràn wá lọ́wọ́ pẹ̀lú ìgbésẹ̀ tá a fẹ́ gbé. Àmọ́ nígbà tí mo wá dọ́dọ̀ yìí
ṣé kí n má tàn yín ìṣe ni mo wá padà rò pé ṣé kò ní bù wá lọ́wọ́. kò ní bù yín lọ́wọ́. ẹni tí ò láyà kò lè joyè ilé bàbá ẹ̀. ẹ má bẹ̀rù ẹ má sojo bá a ṣe gbọ́nlé ọkọ la gbọ́nlé alárinà ọ farabalẹ̀ àwọn òfin lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa gba àrùn mọ́lẹ̀ ó sì tì lẹ́yìn. ẹ wá wò ẹ má finú ara yín tán o torí ẹ̀bì tí o pé ra kó ló kó mọ́ ṣe wàhálà lásán ẹni orí ò mú yóò rin ibi tó léwu. ká má finú ara wa tán. ẹ má finú ara yín tán o. ẹ̀bì tí o pé ra. mi ò fura ó jáná àjà mi ò fura àjà mi jìn omi tó lóró mi fi wẹ́jú àṣé òjìji láyà mi fi wẹ̀. This is an abomination and the whole village will face the consequences. òwe ọkọ mi tí mi ò bá ṣe lè fún ọmọ wa ta ni mo tún fẹ́ ṣe fún. Remember omi àti ẹ̀jẹ̀ ara ẹ̀ ló wà nínú mi. Ogbe, mo fẹ́ kó mọ̀ wípé kò sí nǹkan tí abiyamọ gidi ò lè ṣe láti fi dáàbò bò wọn. Fún ìdílé, please forgive her, please. ó ṣe èèyàn àmọ́ ọjọ́ wo gan-an la fẹ́ fọwọ́ bu irọ́ dì torí bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòtítọ́ fi bà àti pé ìgbà wo la fẹ́ dúró níbí ìdí. Mo fẹ́ kó mọ̀ yìí pé àti ẹ̀ní mẹ́rin kò lè tó àtàná màná lọ́rọ̀ tó wà lẹ́yìn. Ibikíbi tó bá ń lọ ní èmi àti ọmọ wa la jọ ń lọ. Ẹ sì ní lọ sọ́nà tó jì ẹ ní jìnnà sí mi. Inú mi wá dùn pé èmi nìkan ṣoṣo ni mo mọ̀ sọ́rọ̀ yìí o. Ṣùgbọ́n lágbára Elédùà láìpẹ́ láì jìnnà gbogbo ànájú ẹ ó sì padà sí mi. O ṣé ọ̀rẹ́ mi. O ṣé. Kódà mo dúpẹ́ gidi gan-an dákun Oyin Kọ́sọ́lá oyún tá à ń sọ̀rọ̀ rẹ̀ gan oṣù mélòó ló dì báyìí. Oṣù 9 ni. 9? Oṣù 9? Yé mo gbé oṣù 9. Àwọn ènìyàn rẹ̀ ń ṣe inú fún àyàfu sí òfin tí kò sí mọ́. Your people clinged to a law that has expired and obsolete. Òfin tí kò lè gba ẹnìkankan àfi kí o náwó wọ́mú. Show me the path. Let me know the solution to the liberation of my tribe. Save the child, and your tribe is renewed. Just to save the child? Àbẹ̀ní tó bá jẹ́ pé bó ṣe lálàá yẹn nìyẹn kò burú jẹ́ ká bó ṣe lọ àmọ́ mo fẹ́ ká ṣe ní òkú let's make it a top secret
dákẹ́. Níta. Àwọn problem tí mo ní ojú ń pé ṣé èèyàn míì tó ti lóyún nínú ìlú wa yìí? Ṣé aláboyún mi ti wà nínú ìlú wa yìí ni? I am confused. Ní láti jẹ́ bẹ́ẹ̀. Maybe that's why the God says two must die. You are right. Ta ló lóyún? Ṣé wọ́n ti bí ni? Tàbí wọn ò tí bí? Ta lẹ́ni yẹn gan? Who could be? That's easy for us to fit or baby. And that's why I brought you here. Ọ̀run bá mi sọ̀rọ̀. Àbẹ̀ní, kí lọ̀run bá ẹ sọ? Bẹ́ẹ̀ ni, ọ̀run bá mi sọ̀rọ̀. Kìlọ̀ wá bọ̀ sọ nǹkan. Ọ̀run sọ fún mi wípé a kò gbọdọ̀ ní ìtàjẹ̀ sílẹ̀ nínú ìlú yìí lónìí. Àròsọ kan tiẹ̀ lásán lè yọ. Àbẹ̀ní, this could cost you your life. Yes. Ṣé o fẹ́ pẹ̀gbọ́n mi ni? Ẹ̀yin ò fẹ́ kí ọmọ ẹ̀gbọ́n ti yín kú ṣùgbọ́n ẹlòmíì lè kú. Ẹ wò ó, mo ṣetán láti fi ẹ̀mí ara mi sílẹ̀ tó bá jọ tí ò mú òmìnira wọ nínú ìlú mi. Ẹ kí ni problem ẹ gangan náà? Nítorí pé kò yé mi. Kí ni ìṣòro ayé ẹ? Ọ̀run sọ fún mi wípé àwọn èèyàn ń gbé nínú fo àyàfo lórí òfin tí kò ní ìtumọ̀. Ó tó bí ọ̀nà ti ṣe bẹ́ẹ̀ wà nù brotherhood. Ó ti tó. Stop killing innocent people that could have lived much longer. Ẹ jọ̀ọ́. Ẹyẹ ìyá mi. Ẹ má jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ dúdú kọ́ fi kú alómi ọbẹ̀. A kì í sàròbó. Ẹyẹ ológun jẹ́ àṣìṣe wọn. Excuse me. Ẹ wò ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá gbìyànjú láti fọwọ́ kan ọmọ tá à ń sọ yìí bóyá kó gba inú mi wọlé. Wọ́bí. Ṣe sùúrù o, kò yá fara burúkú balẹ̀. Kò jẹ́ ká wọlé nsìn, ká lọ gbé nǹkan tá a fẹ́ gbé. Bí bẹ́ẹ̀ kọ́ kí ni? Ìwọ. Lẹ́nu tiẹ̀. Yes. Wọ̀. Èmi dàfin. Èyí náà ti tán láti fẹ̀yìn lélẹ̀. Ẹ̀yin ọmọ ogun. Ó tó. Ẹ fi wọ́n lẹ̀, ó ti tó. Ẹ fi wọ́n lẹ̀. Wò ó.
sórí tú tí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ń pa sọ rárá tó ń dá abó orí. ẹ filẹ̀ wòmí wò àṣẹ làwọn ọmọ ológun dúró dè bí bẹ́ẹ̀ kọ́ àwọn tí ó fọ́ kọjá méjì. bẹ́ẹ̀ni. ẹ̀yin ẹ̀dá ṣẹ̀jọ̀ ẹ̀dá níjì mi ẹ ṣàánú mi ò faramọ́ gbogbo wa tó. sẹ́wẹ̀ níhù. ẹ pé mi ìfaramọ́ ẹ ṣàánú. ọmọ ẹ̀ mọ̀ ti gbẹ́sù mi. ó wà láyà. èṣù tó ń lalẹ̀ wù nínú tiwa ni. ẹ̀yin ọmọ ogun ẹ wo ẹ ṣáà rí wípé àwọn alákọ̀ọ́rí ti kú bá tiwọn lọ a gbọ́dọ̀ fà kókó ṣòfò ẹ wọlé kẹ́kọ̀ọ́ wọn jáde. àbí ẹgbẹ́ ti kò. àtìyá àtọwọ́ àyẹ̀rì kankan. ẹ bá wà lọ. tó ẹ̀yàn ọmọ ogun ibikíbi tí wọ́n bá wà kẹ́ ẹ̀ gbọ́ àwọn jáde ó yá. Elas ṣé o sì kankan kí ló dé. ọ̀la yìí ọ̀tàn ṣé ọmọ rẹ ó ti wá jábọ̀ fún ọ iṣẹ́ tó rán. jábọ̀ fún mi kò yé mi gbogbo ohun tẹ̀ ń sọ òye mi ẹ wò ó sàn láàrin àti ẹni mú ní tọkọrọ bó bá ṣe rí gan ni ẹgbẹ́ fún mi kí ló dé pé ẹnìkan kò jíṣẹ́ kankan fún mi. a sì rìn sàn ọ̀hún ọmọ ìpè mọ̀lú tó sopa ìdùnnú alápàdà. ọláyọ̀ ọ̀tàn ṣó yẹ kí ológun lọ́kàn rẹ̀ mọ̀ ṣeré létí omi. ẹ filẹ̀ ọmọ pé wàhálà wà bìlísì ti dé. wo nígbà tí wọ́n bá dáná sun ọmọlé tọmọtọmọ yóò yẹ ọ. ẹjọ́ náà are you trying to gang up against me in this village? kí ni ẹ̀ṣẹ̀ mi fún yín kí ló ṣe. yóò yẹ ọ nígbà wọ́n bá dáná sun ọmọlé tọmọtọmọ yóò yẹ ọ nígbà náà. elder let's go. Abẹ́ní ṣọ́ráyè rẹ̀ àfìgbà tó padà wá tàpá sófin tí mo sì kìlọ̀ fún ọ. ìkìlọ̀ òkè wo ló wà ń gbé mi rè báyìí o súnlé mọ́ mi lórí ẹ̀yin àgbàlú
oríta àti tá a gbé iṣẹ́ tá a bá rọ́kò ló jẹ́ fẹ́yẹ ìta bá rọ́fà ló jẹ́ fún àmọ̀tẹ́kùn iṣẹ́ tí wọ́n bẹ̀ wáyé ọ̀rọ̀ yan ni dandan nítorí pé kí ni àwọ̀ àríbá lóbìnrin ń wà kọ́ bẹ̀. bẹ́ẹ̀ ni ó di dandan ká wá wọrí o àbí bẹ́ẹ̀ kọ́. àtìyá àtọmọ àgbọ́dọ̀ tó padà sílùú tó àyà wèrè o. kúrakúta bàbá gbẹ́nà ojú ẹ̀ ìwọ ṣáájú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀lọ́bà ogun gbogbo àtẹ̀pá ní ọ. yóò dùn máa rí ó ṣeun ẹ̀sùn tó ní. Balẹ̀ mi. Ayọ̀lá yọ pọ̀kúlé. Báwo ló kò lé mi? Ẹ̀wọ́ aṣètò ní o ó tún kọ̀la èmi à ló ń sè. Mo ní kí n sáré bá yín tẹ̀ ẹ̀bà díẹ̀ ni. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ebi ò ní pàwọ́ náà yára mọ̀. Ìlànà sáré lọ mú ọ̀gẹ̀dẹ̀ gan. Ṣé kò sí nǹkan kan? Pẹ̀lẹ́. Ṣé dáadáa lẹ̀? Pẹ̀lẹ́. Àbọ̀ fẹ́ kí n bọ́ ọmú ni? No. Pẹ̀lẹ́ o. Pé mi náà ti di àgbọ̀ ọ̀jẹ̀ nínú kádánà báyìí. Ẹ ti rí ó fẹ́ẹ̀ tó jiná tá a jẹun. Ó ń láti jẹ́ pé ibi báyìí ni òfin ti bẹ̀rẹ̀ ibi báyìí náà ló dẹ̀ máa ti parí. Kí ló mú ẹ? Kí ló dé? Kí ló mú ẹ? Baby's coming. Tribe of Wọ́n ní ní.
Ó ti dá! Ó fi ìlú kún yín! Ọkọ yín! Ó rọ̀bì. So you return to bring doom, abi? Oti, they return with truth. Kì í ṣe ìdílé Aródù ló ṣe nǹkan ìwọ̀ bí kò ṣe Ogbè pẹ̀lú ìyàwó ẹ̀. Àwọn ni wọ́n ṣe nǹkan ìwọ̀ oyún méjì lẹ́ẹ̀kan náà. Èyí ló fà á tó fi jẹ́ pé àgbààgbà méjì wọ́n láti kú lọ́jọ́ kan náà. Nígbà tí a ti mọ òtítọ́, kí ni àwọn alálẹ̀ ń fẹ́? A máa bọ alálẹ̀ léèrè ni. Pẹ́pẹ́ lọ́wọ́ ayé o! Pẹ́pẹ́ lọ́wọ́ ayé! Pẹ́pẹ́ lọ́wọ́ ayé! Òtítà, òun láwọn olè ọjà. Òtítà, òun láwọn olè ọjà. Alápàǹdẹ̀dẹ̀, ó kọ́lé, kòkòkò kọ́lẹ̀. Ó wọ ọmọ aráyé lójú lójú, ó wọ ọmọ aráyé lẹ́nu lẹ́nu. Adéfò Òyèpolú, ọmọ òṣòro níbẹ̀. Ilẹ̀ ọ̀tẹ̀tẹ̀, alẹ́nu má fọ̀hún. Ojú yín lọ dá o, ojú yín lọ rú. Bó bá ti fẹ́ jẹ́ ẹjẹ́ àmọ̀. Ẹ wò mí, ó yá ẹ tì wọlé ikú. Please. Ó yá. Please, ẹ jọ̀ọ́. Ẹ jáde bó ń rọbí lọ́wọ́. Àbí ṣójú padà dandan kéèyàn méjì kú lẹ́ẹ̀kan ṣoṣo ni. Wọ́n ní kó tì wọlé ikú. This is your child. Finish your job. Ah, my God. Ẹ dúró. A ò tí mọ nǹkan tó ṣẹlẹ̀. Mo jẹ́. Mo jẹ́. Jọ kí ló ń ṣẹlẹ̀ ṣàlàyé ẹ̀ fún wa. Àwọn alálẹ̀ ńlá tún máa belére. Á tún ba alálẹ̀ ni. Igbá ńlá mọ ní fùú. Igbá ńlá mọ ní fùú. Igbá ńlá mọ ní fùú. Òṣìṣẹ́ tí ó ṣọ́ọ̀ṣì. Òṣìṣẹ́ ṣọ́ọ̀ṣì. Èyí oníwìnìwìnì lájọ̀rún. Ibi táyé wọn fọ́ bí igbá. Táyé wọn yọ bí aṣọ. Táyé wọn dẹ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ tí wọn ò rọ́mù tó. Wìnìwìnì. Adé fún ọmọ tuntun títí bọ̀dọ̀ wọ̀ sílẹ̀ ayé. Bọ́mọ bá balẹ̀, ọmọ apẹ bàbá. Bọ́mọ bá balẹ̀, ọmọ apẹ yín. Irun bí lọ ńlẹ̀ yìí. Àwa ò ní bí mọ́ gbùrúgbùrú ẹ̀jẹ̀. Ikú lọ ńlẹ̀ yìí, àwa ò ní kú mọ́ gbùrúgbùrú ẹ̀jẹ̀. Sílẹ̀. Mo kí gbogbo yín pátá o. Bóyá ìṣẹ̀lẹ̀ nìkan ń bímọ, bẹ́ẹ̀ nìkan tí wọ́n ń kú pé kò sírú ẹ̀ mọ́. Ó
kálukú wa máa bímọ bó ṣe wù wá ká máa lóyún ká máa bímọ báwọn lọ́nà ṣe rí nù. ẹ̀yin ará ẹ má má bínú sí wa a ti ṣẹ̀yìn tó pọ̀ o a ti ṣẹ̀yìn gan àwa bẹ̀bẹ̀ ni àṣé a lè pa òfin yìí rẹ́ gẹ́gẹ́ bí Àbẹ̀ní ṣe sọ a kàn ń gbénú òfin tí ò nítumọ̀ tí ò nídìí ẹ má bínú o gbogbo aráàlú ni mo bẹ̀bẹ̀ ẹ má bínú sí wa ẹ foríjì wa ẹ dákun ẹ dábọ̀ Ọlọ́run ti ṣe wù. Ìgbà ìmọ̀ ni ó gbogbo ìlú foríjì wa o abẹ̀bẹ̀ àwọn ìgbàlú pẹ̀lú dùnú ọ̀kọ̀balẹ̀ àlàáfíà ìgbà ìmọ̀ ni ó. This child shall be called Ife. Ìfẹ́ ló borí òfin. And the cause ended not by death, but by courage.